ìjọba Tinubu ti fárígá o, wọ́n ní káwọn ìpínlẹ̀ máa ṣe alábàápín owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná pẹ̀lú ìjọba àpapọ̀ o. China ti gbọ́ pé ìjọba Amẹ́ríkà ti fi àwọn ọmọ Nàìjíríà sọ̀kò padà sílé o. ẹ gbọ́ ta ló lọ́mọ o, èyí ni ariwo tí obìnrin kan pa lórí ayélujára lórí ọmọ tuntun tí wọ́n sọ sínú àpò lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ ní ìlú Agége. Gómìnà ìpínlẹ̀ Ògùn ti kéde lónìí ọjọ́ 3 oṣù kejì ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣàwárí ilé àwọn ọmọ aláìníyàá níbi tí wọ́n ti ń gbé àwọn ọmọ ọlọ́mọ tà. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abọ́dún ti kéde pé kí àwọn ará ìpínlẹ̀ Ògùn ó fi ọjọ́ òní tí í ṣe ọjọ́ 3 oṣù kejì ọdún 2026 sinmi lẹ́nu iṣẹ́ kí wọ́n sì lọ́wọ́ sí ayẹyẹ àádọ́ta ọdún náà nínú àwọn ètò tí wọ́n là kalẹ̀. Àtúngbọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé náà kéde pé àwọn òṣìṣẹ́ yóò wá fún iṣẹ́ o, ṣùgbọ́n aago 12 ọ̀sán ni wọn yóò ṣíwọ́ láti lè darapọ̀ mọ́ àlàkalẹ̀ ètò fún ayẹyẹ àádọ́ta ọdún ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà. Ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣàwárí ilé àwọn ọmọ aláìníyàá tí wọ́n ti ń ta ọmọ tuntun níbẹ̀. CP Haruna Fẹ́mi tó jẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn òun ló fi ọ̀rọ̀ náà síta o. Ó ní yàtọ̀ sí bí wọ́n ti ń ṣe ìtọ́jú àwọn ọmọ aláìníyàá wọ́n tún ṣe ìtọ́jú àwọn aláboyún níbẹ̀ pẹ̀lú. Ó ní kì í ṣe nítorí àwọn olóyún náà ṣùgbọ́n nítorí tara wọn ni wọ́n ṣe gbé ètò ìtọ́jú náà kalẹ̀. Nínú ìwádìí ṣàfihàn pé mílíọ̀nù kan náírà ni wọ́n ra ọmọ náà lọ́wọ́ àwọn ìyá wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọn kò rí ẹni gba oyún lọ́wọ́ wọn àwọn náà pẹ̀lú nínú ètò yìí o, irú wọn ni wọ́n ra ọmọ bẹ́ẹ̀ ní ọwọ́ wọn. Ó mà ṣe o, obìnrin kan ní Agbọ́tikúyọ̀ ní Fáṣọlá Agége òun ló ṣàbápàdé ọmọ tuntun kan tí wọ́n gbé sọ sínú àpò kékeré lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ ní ìlú náà. Àmọ́ ṣá o, ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àti àwọn alábàágbé tí wọ́n jìjọ pawọ́pọ̀ ṣètọ́jú ọmọ yìí. Nínú àlàyé tó ṣe kalẹ̀ ó ní ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yusuf Bọ̀bọ̀ òun gangan ló ṣètò owó tí wọ́n ná fún nọ́ọ̀sì tó gé ìwọ ọmọ náà àti àwọn ìtọ́jú mìíràn títí tó fi mú aṣọ. Ó tẹ̀síwájú pé lónìí ọjọ́ 3 oṣù kejì ni ọmọ náà pé ọjọ́ 6 o táwọn ò sì kófìrí ẹnìkankan pé òun lòun ni ọmọ. Ó ní àwọn ti gbé ìgbésẹ̀ lórí ọmọ náà láti lọ yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Alábọ́ ní ìlú Agége láti lọ rọ àwọn ọlọ́pàá pé kí wọ́n yọ̀ǹda ọmọ náà o, ṣùgbọ́n àwọn ọlọ́pàá kọ̀ wọ́n ní láti darí wọn lọ sí ilé àwọn ọmọ aláìníyàá láti lè lọ gba ìtọ́jú tó péye níbẹ̀ o. Yusuf Bọ̀bọ̀ àti obìnrin náà ní àwọn yóò ṣe ètò bí wọ́n ti máa tọwọ́ bọ ìwé àdéhùn nítorí wọ́n ní kò wù wọ́n láti gbé ọmọ náà sílẹ̀ o pé àwọn yóò máa ṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Òótọ́ lòwe Yorùbá tó ní ẹni tó lórí kò ní fìlà ẹni tó sì ní fìlà kò ní orí tí yóò fi dé. China ti gbọ́ wípé ìjọba Tinubu ti ní káwọn ìpínlẹ̀ máa pín owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná san pẹ̀lú ìjọba àpapọ̀. Ohun tí a gbọ́ ni pé ìjọba àpapọ̀ ti kéde wípé kì í ṣe òun nìkan ni yóò máa san owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná mọ́ o. Wọ́n ní ìjọba ti ní àwọn ìpínlẹ̀ náà yóò máa san nínú owó náà. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọ́fíìsì tó ń rí sí ètò ìṣúná ní Nàìjíríà ẹni tí a mọ̀ sí Yakubu Sanimu òun ló fìdí rẹ̀ múlẹ̀ lásìkò tó ṣèpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ àti oríṣiríṣi ẹ̀ka ìjọba ní ìlú Àbújá lọ́jọ́ Ajé ọjọ́ 2 oṣù kejì ọdún 2026 tí a wà yìí. Ó tẹ̀síwájú pé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ pé kí ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta máa pín owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná san. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní ìjọba nìkan kò lè máa dá san owó náà wípé tí a bá fẹ́ iná ọba tó máa dúró digbí a ní láti sanwó fún ni o. China ti gbọ́ wípé ìjọba Amẹ́ríkà ti fi orúkọ ọmọ Nàìjíríà 100 tó wà nínú ìwé ọ̀daràn síta o, wọ́n ti ṣetán láti fi wọ́n sọ̀kò padà sílé o. A gbọ́ pé ẹ̀ka tó ń rí sí ààbò ilẹ̀ Amẹ́ríkà ti fi orúkọ ọmọ Nàìjíríà 100 lélẹ̀ fún bí wọ́n ṣe ní orúkọ wọn wà nínú ìwé àwọn ọ̀daràn tó burú jù, wọ́n sì ti ṣèlérí láti fi wọ́n sọ̀kò padà sí Nàìjíríà. Wọ́n ní ìgbésẹ̀ yìí dá lórí àwọn ẹ̀sùn bíi gbájúẹ̀, gbígbé òògùn olóró, ìṣẹ̀sí ìpànìyàn, ìdígunjalè àti àwọn ẹ̀sùn mìíràn tó so mọ́ ìwà ọ̀daràn. Ìdí nìyí tí wọ́n ṣe ní àwọn kò lè faramọ́ ìwà yìí mọ́ nítorí ṣáájú ni ìjọba Amẹ́ríkà ti kéde ìdádúró físà fún àwọn ọmọ Nàìjíríà láti má lè wọlé sí ìlú wọn mọ́. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.